iṣẹ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó ń gbé lárugẹ yóò tún yà lẹ́nu pé níbo ni ọmọọba níbo la tún wà ní ọjọ́ tòní. Ẹ wo ìlú Omu-aran òun náà ni a wà. Ètò yìí là ń pè ní ètò láti Kwara, nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ṣàpẹ́ kí n ṣe lọ́rin nìkan òòró gbòógì tá a wà lọ́jọ́ tòní a wà nílùú Omu-aran. Kí ló ṣẹlẹ̀ nílùú Omu-aran? Tẹ́ ẹ bá rántí nígbà kan tá a wá s'Omu-aran tẹ́gùn pọ̀ tá ń joyè ọ̀dọ̀ àbólóyè ó láwà ní ọjọ́ ti tòní. Kí wá ló ṣẹlẹ̀ ká tó fi wà mí bí ẹ ká gbọ́ láti ẹnu àwọn bàbá wa. Ẹ wo ẹ jókòó dáadáa lónìí ẹ máa gbádùn wa iléeṣẹ́ nígbà tí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó ń gbé ní arugẹ. Ẹ rà sà ẹ bá mi dárúkọ yín fún ọgá Nàìjíríà tó ń wà sà. Ẹ ṣeun olóòtú, orúkọ tèmi ní Barrister Chief Adémọ́lá Ajíbóyè onígẹmọ ti ìlú Omu-aran. Apá wọn ṣe máa kí olúgẹmọ náà lóògùn ọ̀fẹ́ o àbí bẹ́ẹ̀ náà kọ́ni ọba ọba láńkí ní kábíyèsí o ṣùgbọ́n ológun àrí lóògùn ọ̀fẹ́ o. Ẹ wá sà a rí pé èrò pọ̀ lọ́jọ́ ti tòní inú àwọn èèyàn dẹ̀ dùn sà kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ ti tòní sà. Ẹ ṣeun ní tí à ń ṣe lọ́jọ́ tòní bẹ́ẹ̀ ni sà òun là ń pè ní à ń ṣe ìtẹ́ ọba. Ìtẹ́ ọba. Ìtẹ́ ọba. Kí ni ìtumọ̀ ìtẹ́ ọba? Torí àwọn ọmọ kéèké tó ń bọ̀ nísìn àti irú àwa yìí á fẹ́ rò pé kí ni wọ́n pè ní ìtẹ́ ọba. Ṣeun ìtẹ́ ọba jẹ́ nǹkan occasion tó kásẹ̀ orúgbó. Tó kásẹ̀. Ó kásẹ̀ orúgbó. Orógbó. Orúgbó. Bẹ́ẹ̀ ni a ti ń ṣe orúgbó bọ̀ ó ti pé ọjọ́ kẹsàn-án lénìí. Òòṣà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o àbí kábíyèsí ní òòṣà ló ń jẹ́ bẹ́ẹ̀ occasion orúgbó tá a máa ń celebrate lọ́dọọdún. À ń ṣèrántí rẹ̀. Lọ́dọọdún. Ó ní ìyá wa ìyá àgbà olùdásílẹ̀ ìlú yìí. Ẹ tó tẹ̀ do ìlú Ìdó. Nígbà tá a gbéra Ifẹ̀ láti gbéra làwọn baba ńlá wa ti gbéra via Ìjàrègbé ká tó wá débi tá a wà yìí. Ká tó wá débi tá a wà yìí ká tó dé Omu-aran tá a wà yìí. Nípasẹ̀ àwọn baba ńlá wa tí ògbó tá a fẹ́ fi ṣàdúrà léde. Tá a fi ṣàdúrà lónìí yìí. Tá a gbé jáde. Ẹ̀kan lọ́dún rẹ̀ la máa ń gbé jáde. Ẹ̀kan lọ́dún la máa ń gbé jáde. Lágbé ògbó jáde. Ògbó tá a gbé kò ní Ifẹ̀. Ògbó yìí is like an indicator. It's like a compass to our grandparents. Òun ni indicator tó direct àwọn baba ńlá wa débi táwa yìí. Pé tó jẹ́ bí atọ́ka. Nígbà táwọn baba ńlá wa kúrò ní Ìjàrègbé náà kúrò ní Ìjàrègbé òun ló darí wọn sí bíbá yìí láti Ifẹ̀. Ìyá tó wá ṣẹ̀ wá kalẹ̀ ìyá tó jẹ́ tá à ń ṣe ìrántí rẹ̀ lọ́dọọdún tá à ń ṣe lọ́wọ́ yìí. Ọdún orúgbó tá à ń ṣe ìrántí ẹ̀ lọ́dọọdún òun ni ìyá wa tó dàgbà tó wá papòdà. Àmọ́ kò kú o ó papòdà ni. Torí olùṣẹ̀dálẹ̀ ilẹ̀ yìí ìyá wa tá à ń ṣe ìrántí ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Kò síbì kan tẹ́ ẹ lè sọ pé ibi tán sí sí ni. Kò sí pé ó ní ojú orí pé ibi báyìí ni wọ́n sí sí o. Kò sí. Ó papòdà ni. Àwa máa ń ṣèrántí ẹ̀ lọ́dọọdún. La máa ń ṣèrántí ẹ̀. Akọ nínú. Bẹ́ẹ̀ni. Kápá ẹ̀ tá a bá wá ṣe tán ìjọ kẹsàn-án ẹ̀. Bẹ́ẹ̀ni. A wá gbé ògbó ìjáde. Irú ìta ń ṣe lọ́jọ́ tuntun. Bẹ́ẹ̀ni a gbé jáde lọ́jọ́ òní. Ògbó tá à ń sọ a gbé jáde lọ́jọ́ òní. Ìgbàgbọ́ wa dẹ̀ ni pé gbogbo àdúrà tá a bá ṣe lọ́jọ́ òní lẹ́yìn bàtà bá ti gbé ògbó ìjáde. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀bẹ̀ tá a bá bẹ àwọn olùṣẹ̀dálẹ̀ lọ́jọ́ òní gbogbo ẹ̀ ni ó jẹ́ tẹ́wọ́gbà. Ògbó yìí òun ló darí wa sí ilẹ̀ Ìgbómìnà. Onígẹmọ
tí èmi jẹ́ yìí onígẹmọ Omu-aran by extension onígẹmọ of Igbómìnà land. of Igbómìnà. lábẹ́ bàbá wa kábíyèsí Abdulrahim Ọládélé Adéòtí. ẹ ká ṣe kábíyèsí o kábíyèsí o. olómọ ẹ̀fọn kejì ọlọ́run bá ó jẹ́ ká pẹ́ bẹ́ẹ̀. àṣẹ 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 ọlọ́run àṣẹ jẹ́ ká jẹ́ ká sì ṣe. àṣẹ 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 àṣẹ. ó dáa ẹ ṣeun bàbá a máa gbé jáde láti ibo láti wá máa bẹ̀rẹ̀ tàṣé a máa gbé káàkiri ìlú ni àbó níbi tí èèyàn gbọ́dọ̀ gbé dé àbí obìnrin ò gbọ́dọ̀ rí àbọ́kùnrin ò gbọ́dọ̀ rí. ìtí a fẹ́ ṣe lọ́jọ́ ìní. bẹ́ẹ̀ ni sà. tó ń ṣe ìtẹ́ ọba. ìtẹ́ ọba bẹ́ẹ̀ ni. gbogbo ìlú pátá. lákòjọpọ̀. ní ààfin kábíyèsí ọba Aládélé Adéòtí. gbogbo wa la máa péjọpọ̀ la bá wa ṣe àdúrà. àtọkùnrin àtobìnrin àtọmọdé ìlú àtàgbà ìlú. ẹni tó bá wá ní nǹkan kan tó ń fẹ́ fi ṣe tó ń bẹ Ọlọ́run fún àyè wà fún. tá a bá ti gbé kínní jáde gbogbo àdúrà tá a bá ṣe pátá àwọn alálẹ̀ ó tẹ́wọ́ gbà. à ń ṣe ìrántí ìyá wa tó tẹ̀dó ìlú yìí tó wá dẹ̀ gbàdàgbàdàgbàdàgbà tó wá lọ bí tágbà ń rè àwa ń ṣe ìrántí wọn tó láwọn míì tún lè sọ wípé àbí wọ́n ṣẹbọ ni àbí wọ́n ṣẹbọ ni akọni nìyá yìí a lè gbọ́dọ̀ máa ṣe ìrántí akọni nírú nǹkan tí a fẹ́ ṣe lọ́jọ́ tuntun ní àmọ̀ràn wo lẹ́yìn fẹ́ gba gbogbo àwọn ọmọ Omu-aran ẹ̀yin náà wo kan tá a fẹ́ ṣe yìí ó yẹ kí gbogbo àwọn ọmọ bí ọdún ni bí pé ẹ̀wọ̀n tó máa ń sọ Ọ̀ṣun Òṣogbo àwọn èèyàn wá káàkiri láti ìlú òyìnbó wọ́n wá káàkiri àmọ̀ràn wo lẹ́yìn gba gbogbo àwọn ọmọ ìlú tí wọ́n lówó kẹ́kẹ́ ká fẹ́ kínní lójú àmọ̀ràn wo lẹ́yìn fẹ́ bá gbà wọ́n. àmọ̀ràn tí màá gba gbogbo ọmọ ìlú Omu-aran gbogbo olólùfẹ́ Omu-aran gbogbo olùgbé Omu-aran òun ni pé ọdún tí à ń ṣe yìí kí gbogbo wa kájọ pawọ́pọ̀ ká gbé lárugẹ òrìṣà kọ́ là ń bọ ẹbọ kọ́ là ń ṣe à ń ṣe ìrántí ìyá wa ní akọni ńlá tí wọ́n kù láti Ifẹ̀ tí wọ́n dẹ̀ darí sí ìlú Omu-aran gbogbo ọmọ ìlú yìí pátá àtolùgbé ìlú yìí àtolólùfẹ́ Omu-aran ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ gbé nǹkan wa lárugẹ. ọ̀rẹ́ ẹ ṣeun fún ọgbọ àwọn tó wò wá ẹ bá wa ṣàdúrà torí ẹ̀yin náà lè máa ṣàdúrà láàfin lónìí wọ́n ní jó mẹ́ta àbí jó mélòó la máa jó. ọjọ́ òní ṣe pàtàkì fún ìlú Omu-aran ọjọ́ òní nìkan ni ọba wa Olómù ìlú Omu-aran ló ní àṣẹ ló ní ọtọ́rítì láti jó. láti jó. kò lè jó ọba Olómù ò lè jó níjọ́ mi mọ́ ó sì wọ̀ ọjọ́ òní ẹ̀rí jó kábíyèsí. a rí jó kábíyèsí lọ́jọ́ tuntun ní. tá a bá wá parí ọdún yìí tó bá di bírú ọ̀túnla tí bàbá bá lọ bóyá wọ́n lọ òkèṣàn kan pàṣẹ wá ń kí wọn bàbá ò lè jó. kò ṣeé ṣe ọjọ́ òní nìkan ni kóòtù fàyè gba ọba wa Olómù ẹ̀fọn kejì láti jó. ẹ wo ó dà ẹ ká sí báyìí ìwọ ẹ tẹ́wọ̀ wá ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ kábíyèsí ká tó bọ́ síbi ayẹyẹ gan. ẹ wo à ń bọ̀ a ò tí ì dé ẹ má gbé kúrò iléeṣẹ́ nígbà tí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ a máa rí i dé bá sà. ẹ ṣeun àdúgbò ẹ ṣeun. Oye, tán.